òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn yẹ ká jà ìlọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. a dúpẹ́ fún Ọlọ́run ọba tó pa ọmọ ọba tó ní wá tó lẹ̀mí wa tó sọ adé àsìkò yìí ọgbọ́n wa kọ́ ìmọ̀ wa ò tó bẹ́ẹ̀ o lónìí àjọ àpẹẹrẹ yìí sọ́nà àlàyé Prophet Michael Olorunbe àkàndá elédùmarè olùdásílẹ̀ ìjọ God Ministry wà ní Akínyọdé ní ìpínlẹ̀ Èkó bí bàbá ká tó wọnú ètò ẹ̀bà súre fáwọn ojú tó ń wà. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára. mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí níbikíbi tẹ́ tí ń wò mí kí àánú Ọlọ́run kó wò yín bẹ́ẹ̀ tí ń wò mí yìí tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ mi kí ẹ̀mí Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí tú yín sílẹ̀ kí ìyanu Ọlọ́run kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló máa rí o Jésù Olúwa wa àmín. lónìí ta ẹgbẹ́ òun náà ni àmúbọ́ kó ní máa yẹ ká lóògùn àmúbọ́ àmín o. ṣùgbọ́n ó wà lára nǹkan tí ó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá àwọn onígbò ń pè ní promise and faith rẹ̀mí wọn á sì lérí fún a máa kọ́lé fún ara mọ́tò fún ẹ tó bá yẹ ká gbé fún agbé nǹkan yẹn fẹ́ lómi àkọ́kọ́ náà kí ló ń jà àmúbọ́. ẹ ṣe olóòtú tá a bá ń sọ̀rọ̀ àmúbọ́ a máa sọ̀rọ̀ ìjákulẹ̀ ṣe rí àìsàn tó ń jà àmúbọ́ ó burú tó dẹ̀ sẹ́ǹ pé ó máa ń ja ènìyàn lógún gidi ó máa ń fa ẹ̀mí kúkúrú fún ènìyàn tí wọ́n bá ń rí promise and faith tó ń rí promise and faith ó máa ń dà pé kò sí Ọlọ́run mọ́ ẹ̀rí ṣé wàá rógun àmúbọ́ yẹn ọ̀nà tó máa ń gbà jáyàn lógún ó pọ̀ jù òun náà ń pè ní ìjákulẹ̀ ní Yorùbá ẹ̀ gidigidi wọ́n á ní ìjákulẹ̀ ó jẹ́ pé bóyá èèyàn ti ní ìrètí kan síbi kan bóyá kan sọ fún pé ókè o tó bá dìgbà báyìí o kó wá o tó bá dẹ̀ lọ tẹ́niyẹn tó wá rí tó lọ ń fara pamọ́ àbí tó yẹ pé kínní tó bá ń rí bẹ́ẹ̀ kò ń àjákulẹ̀ ò kì í sábà wà lásán àwọn ẹ̀dá tí wọ́n máa ń dàbí lòlò nígbà tẹ́ pé kọ́ máa dàbí lòlò yàn kọ́ máa ṣe lára ògo yàn bóyá ológo ènìyàn ni tó wá ń ṣe lára ògo ẹ̀ tí wọ́n fẹ́ kí ògo ẹ̀ kó búyọ lásìkò bóyá ogun ìdílé kọjú sí àbí ẹnìkan ń ṣe lára ògo ẹ̀ àbẹ́ ẹnìkan ń wò pé ó máa tayọ ju òun lọ tó wá ń dàbí lòlò tó ń ṣe nǹkan burúkú sí irú wọn ló máa ń rí ìjákulẹ̀ in fact wọ́n á gbàdúrà wọ́n á gbààwẹ̀ tí kò bá sí solution láti ọwọ́ ẹ̀mí mímọ́ irú wọn ò kí ń lè ṣàṣeyọrí ẹ̀rí àmúbọ̀ ń ṣe nǹkan tó dá ọ̀pọ̀lọpọ̀ àmúbọ̀ oyún wà tó bá lóyún oṣù méjì oṣù mẹ́ta á jábọ́ tó bá lóyún oṣù méjì oṣù mẹ́ta á jábọ́ àmúbọ̀ oyún nìyẹn àmúbọ̀ ìṣerere wà ẹ̀rí tó jẹ́ pé tó bá ti àmúbọ̀ ìgbéyàwó wà tó yẹ pé tó máa sọ fún pé ẹ̀mẹ́ka yẹ ká sọ lórí yẹn dáadáa. àmúbọ̀ ìgbéyàwó bẹ́ẹ̀ bàbá ó dá obìnrin kan pè mí láti ìlú Canada orí ọkùnrin keje ló wà báyìí bóun ṣe ń bá mi sọ̀rọ̀ lẹ́mí Ọlọ́run sọ fún mi pé arábìnrin tó bá ṣọ́ra ọkọ ọ̀run bẹ́ẹ̀ jà wàá fẹ́ lè dé orí ọkùnrin kẹrin karùn-ún kó tó dúró ó ní pásítọ̀ ẹ̀rù bà mí níṣe ni mo rò pé ó ní nǹkan kan tó fẹ́ sọ fún mi pé àbí mo ń ṣe ọ̀rọ̀ sọ ṣùgbọ́n mo mọ̀ pé mi ò ṣe ọ̀rọ̀ sọ tó pẹ̀lú mímọ́ ló ń darí mi ó wá dákẹ́ lọ mo ní arábìnrin kí ni nǹkan tó ń try láti sọ ó ní pásítọ̀ èèyàn Ọlọ́run ni mi ó ní kí nìdí ó ní orí ọkùnrin keje ni mo wà yìí òun torí ẹ̀ mo ṣe pè yín o kí n tó kò ní Nàìjíríà mo fẹ́ ọkọ 3 mo dẹ̀ bímọ 2 nígbà tí mo délùú Canada yìí mo ti orí ọkùnrin kẹrin lélẹ́yìí tán bá fẹ́ mi ó pẹ́ jù lọ́dún 2 mo bímọ kan nílùú Canada nígbà tí mo fẹ́ ọkùnrin kẹta mo tó bímọ kan kó bá mi tọ́mọ ó lọ fẹ́ ìyàwó mi ọkùnrin kan ni mo wà lọ́wọ́ ẹ̀ nísìn nígbà tí wọ́n á ní ògo ni fọ́lọ́run lókè ọ̀run ènìyàn ò lè mọ̀dírú ọ̀rọ̀ báyìí tí ò bá sí ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè tó tú ọ̀rọ̀ yìí ẹ̀dá kan ò lè mọ̀dí ọ̀rọ̀ yìí òun ló ṣe jẹ́ pé ẹ̀mí mímọ́ sọ pé tẹ́ ẹ̀ bá ṣọ́ra ẹ̀ ó lu ọkùnrin 4 sí 5 kẹ́ ẹ tó gbọ́ wípé ẹ ní ìdúró and then even ẹ̀ tí ẹ̀ ní lè dúró tó rọ́kọ̀ ọ̀run lórí 7 lélẹ́yìí àmúbọ̀ ìgbéyàwó nìyẹn ẹlòmíì wọn á jó bímọ ọkọ ọ̀run ń fà á èèyàn fúnra ẹ̀ náà ń fà á obìnrin tí ò bá níwà á ní òun lórí ọkọ
gbogbo ẹ̀ náà kọ́ lọ́kọ ọ̀run wọn. ibẹ̀ kọ́ ní sí ayé. Màmá kan wà nílùú Amẹ́ríkà bọ́sí mo ṣe ń sọ̀rọ̀ ìmọ̀ wọ́n máa rí ọ̀rọ̀ yìí ní ìfẹ́ sọ orúkọ wọn, wọ́n máa rí mi tí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Mo ń ṣe prayer fún màmá náà lọ́wọ́ àtàwọn ọmọ ẹ̀. Màmá yẹn láti máa fi yé mi pé bàbá ọmọ mi láláṣẹ jù o, ọkọ ọmọ mi èèyàn dáadáa ni o, ọkọ ọmọ mi èèyàn dáadáa ni o, ṣùgbọ́n ọmọ mi láláṣẹ jù. Tí ò bá sí ìwà tèmi ìyá ẹ̀ kò bá ti fi ọmọ mi sílẹ̀ kó ti lọ. Kí obìnrin máa fẹ́ bu ọkọ ẹ̀ mọ́lẹ̀, kọ́kọ́ máa lè sọ̀rọ̀ kan kóbìnrin máa sọ mẹ́wàá, kí obìnrin kó máa fẹ́ dẹ́rù bọ́kọ kẹ́rù máa bá ọkọ. Ọkùnrin tó dẹ̀ fáìn tó náwó lọ́wọ́ tó níṣẹ́ lọ́wọ́, ẹjọ́ táwọn ẹlòmíì bá rí níta táwọn dẹ̀ mọ ìkẹ́ ọkọ, ṣọ́kọ yìí ò ní lọ. Àbí pé ṣé Bíbélì àbí Kùránì sọ fún wa pé kéèyàn kú sọ́dọ̀ ẹni tó fẹ́ bà tèèyàn jẹ́? Bíbélì ò sọ bẹ́ẹ̀ o, kò sọ bẹ́ẹ̀ o. Lóòótọ́ ló sọ pé ẹnikẹ́ni tá bá sopọ̀ kẹ́nikẹ́ni má yà wọ́n. Àgbélébù mi wà tó yẹ pé téèyàn ò bá tí ìfẹ́ kẹ́mi òun lọ sọ́run, á gbé àgbélébù yẹn lẹ sílẹ̀ torí wọn ọkọ ti kú mọ́ ìrìn àjò ẹ̀. Jésù mọ̀ pé àgbélébù òun ó kú òun ó jíǹde, ṣùgbọ́n ẹlòmíì wọn ọkọ ikú mọ́ ìrìn àjò ẹ̀. Tó bá jẹ́ pọ́kọ náà ló fẹ́ pàyàwó, obìnrin míì kíkú má bàa dá lẹ́bi pé ṣe bó mọ̀ ó jẹ́ kó kú òun bẹ́ẹ̀. Ẹ̀rí ìyá yẹn ló ń ṣe gbáwájú gbẹ̀yìn, ló ń dun ọkọ ọmọ ẹ̀ nínú. Mo wá kẹ́ tó ríru obìnrin tó máa sòtítọ́ bẹ́ẹ̀ yẹn, iṣẹ́ lolùkú máa sọ̀pọ̀tì ọmọ ẹ̀, wọ́n máa bá ọkùnrin yẹn jà, wọn ò ní fi ọkùnrin. Màmá yẹn ní dáàdì ẹ ṣe ìrànlọ́wọ́ fún mi, ọmọ mi lálábùkù, ọmọ mi gangan ló ní ọkọ ẹ̀ lára, ọkọ ọmọ mi dẹ̀ ni ó ti di ọmọ tèmi náà. Mo ní irú obìnrin wo ni láàrin àwọn obìnrin? Ìwọ obìnrin definitely ọkọ kan ló máa fẹ́ láyé. Ó ní bẹ́ẹ̀ ni, ọkọ kan mo fẹ́ tí gbogbo àwọn mi fi pé 40 years. Mo ní irú obìnrin gidi tá à ń sọ ni, fashion woman tí Bíbélì ń sọ ni. Ìwọ obìnrin tó lè sọ òótọ́ pé ọmọ ẹ obìnrin ló ní ọmọ ọkùnrin ní ìlara, ẹlòmíì ọmọ ẹ ló máa tẹ̀lé o, á dẹ̀ máa bá ọkùnrin yẹn jà. Ìgbà tí yẹn bá kú òtún ló máa wá dùn wọ́n inú. Ní ìsìn obìnrin pọ̀ níta, tọkùnrin kan bá fẹ́ Bíbélì sọ pé nígbò báyà obìnrin máa fẹ́ 6. In fact tọkùnrin bá fẹ́ fi 25 ní ìsìn, àyè gba ọkùnrin yẹn, àyè gba àwọn ọkùnrin oríṣiríṣi bẹ́ẹ̀ náà máa ń ṣe bẹ́ẹ̀ káàkiri, ṣùgbọ́n ó lè má tọ̀nà bẹ́ẹ̀ tíyàn bá rí obìnrin tó ní ìfọ̀kànbalẹ̀, ó bọ́ sí ọkùnrin náà rí obìnrin tó dára, ṣùgbọ́n tó yẹ pé kò mọ obìnrin yẹn lò. Ẹ̀rí náà tí èèyàn bá wà tí kò bá mọ ìkẹ́ àbí ìtumọ̀ marriage, tó jẹ́ pé kò ń ṣe ẹni tó nẹ́kọ̀ọ́ bóyá ọkùnrin tàbí obìnrin, definitely ó máa ní ìjákulẹ̀ ìgbéyàwó. Ọkọ ọ̀run tún máa wá ṣe nígbà tá a wádìí ọmọbìnrin yẹn, kò ṣojú lásán, ọkọ ọ̀run ló ń yọ lẹ́nu. Tó bá ti wà lórí bẹ́ẹ̀dì lálẹ́, ó ti gbádùn ọkọ ọ̀run ẹ̀. So ọkọ ayé lẹ́yìn kò ṣe marriage kí yẹn fún lọ́mọ, ó ń rí lára ojú, ó ń rí tó bá ti wò báyìí ó máa rí lára ni. Ó dìgbà tó bá sùn ló máa gbádùn ọkọ ọ̀run tó fẹ́ gbádùn. So tó bá dẹ̀ ti dojú ayé, tó bá ti rí ọkọ ayé báyìí, yàtọ̀ sí pé ó fẹ́ gbowó lọ́wọ́ èèyàn fún, yàtọ̀ sí pé ó fẹ́ ṣe kinní kan, tó bá ti lè wo ojú ẹ̀ báyìí ó máa rí lára ni. Àfi tí wọ́n bá pín àwọn méjèèjì níyà, tí ọkọ ọ̀run yẹn tí kò rí fèsì ẹ̀ mọ́, tó ń sùn tí ò bá pàdé mọ́, tó jẹ́ pé ọkọ ayé ló ń jarun pálù, nígbà náà ló lè nísinmi. So ìjákulẹ̀ ìgbéyàwó pọ̀ bẹ́ẹ̀. Àwọn ẹlòmíì nínú ìdílé ìyàwó, ìyá mi tó jẹ́ ìyá ọkọ kò fẹ́ kán fẹ́ yẹ ọmọ òun, ó dẹ̀ fẹ́ kọ́ ọmọ òun bímọ. Ìyá mi ìyá ìyàwó kò fẹ́ kí ọkùnrin pàṣẹ fún ọmọ òun, nítorí bẹ́ẹ̀ lòun náà ṣe rí sí bàbá ọmọ yẹn. So gbogbo orúkọ báyìí ó máa ń fa ìjákulẹ̀. Àwọn ẹlòmíì dẹ̀ ní tó bá jẹ́ pé tí wọ́n bá ti ṣe marriage yẹn, àwọn marriage yẹn ṣe dùn báyìí, kò sí ní Ọlọ́run dá ire ó dá ibi, torí ẹ̀ lè yí gbọ́dọ̀ máa gbàdúrà. Àwọn ẹlòmíì á wò báyìí, wọ́n pè bó ṣe inú ẹ̀ ṣe ń dùn, máa wò ká máa wò bóyá máa pẹ́ nílé ọkọ náà láì ṣẹ̀wọ̀n láì wò wọ́n. Ó máa ń jà mí lẹ́nu tí irú ẹ̀ wà, ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ti fi yá pé òun dá ibi òun dá ire, ó dẹ̀ sọ pé òun gbé kalẹ̀ níwájú wa, eré àìtí bí oníkálùkù á fọ́lò tó bá máa fọ́lò, nígbẹ̀yìn oníkálùkù á jèrè tó bá máa jèrè. So ìwọ máa bó ṣe ń ro rere, má rò pé àwọn tó ń ro bí òsì o, àwọn tó ń ro bí náà wà. In tó need láti ṣe ni pé wàá fi àdúrà jagun. That is why ẹni tó bá ní Ọlọ́run ohun gbogbo ló ní. Ẹni tó bá tún wá ní wòlíì tó jẹ́ titi Ọlọ́run
tó jẹ́ pé wòlíì ẹ̀mí mímọ́ ni, irú ẹ̀bùn gidi ló tún ní, nítorí pé tóun bá ń gbàdúrà wọ́n ní tí Paul bá ń gbìn Apollo á máa bomirin, Ọlọ́run á máa mú wúwú dàgbà. So tí àwọn méjèèjì bá fọwọ́sowọ́pọ̀ iron sharpens iron tó bá jọ ń gbàdúrà, àbí tí wòlíì ẹ̀ ní nǹkan kan tó ti rí nǹkan kan pé lágbájá ọmọ tó dáa ni ẹ̀rí ta lè jọ ń gbàdúrà ni, tó gbégbèsè àdúrà fún, gbogbo àwọn ẹnikẹ́ni tó sọ pé àwọn máa ba ìgbéyàwó yẹn jẹ́, àbìrú máa lù wọ́n, gbogbo ibi tán rò sí márèjì yẹn aṣubú tẹ̀ wọ́n mọ́lẹ̀, because èrò Ámánì pa Ámánì ni lórí Mọ́dékáì àtàwọn Júù ẹ̀rí. So ó máa ń happen bẹ́ẹ̀ tó bá yẹ pé èèyàn ní wòlíì Ọlọ́run àti pé èèyàn gan fúnra rẹ̀ ó tún ní Ọlọ́run fúnra rẹ̀. So kò sí irú ìjákulẹ̀ bẹ́ẹ̀, kò lè sí kó má sí ìjákulẹ̀ owó wà. Ẹlòmíì Ọlọ́run yàn ló lórí tó jẹ́ pé èèyàn ńlá ló jẹ́ kó rí, a máa lálàá pé a máa feel pé ó jẹ́ kó ń ṣe rere, ó jẹ́ kó ń ti kọ́lé, ó jẹ́ kó ń ṣe rere, a máa gbèrò kó dá company sílẹ̀ kí gbogbo nǹkan kó dára, ṣùgbọ́n tó bá ń tu owó yẹn jọ àwọn jàjálù ńlá kan máa ṣẹlẹ̀ tá máa bà gbogbo ìṣeré yẹn jẹ́. So àwọn orúkọ báyìí ó máa ń mú kí ìjákulẹ̀ wáyé, àwọn orúkọ báyìí ó máa ń mú kí àwọn èèyàn kó má dàbí pọ́n ṣeré láyé ilé karakuta kasa ilé dábàá. Torí náà o láti gbàdúrà ni, ìwọ tó bá jẹ́ pé o mọ̀ pé o ní ìran, tó mọ̀ pé ọmọ ológo ni mí, o ní ìran, o láti gbàdúrà kó má bàa rí ìjákulẹ̀. Ìtàn pè ní ìjákulẹ̀ kò dáa, ìtàn pè ní ogun àmúbọ́ kò dáa. Ogun àmúbọ́ máa ń báyàn téèyàn kì í fi lè ṣeré láyé, ogun àmúbọ́ máa ń báyàn tẹ́ pé nígbà tó bá jẹ́ kó gun ẹ̀ búyọ, ìgbà náà lẹ̀mí àpin. Ńgbò bá wá dé ibojì ní sáòkú, a wá gbé ògo yẹn lẹ̀. Ìyẹn lè ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa ń tẹ̀lé òkú, tó jẹ́ pé wọ́n á máa lọ sí ibojì láti máa lọ gba ìbùkún àbí ohun ayọ̀ kan láti ibojì. Ẹ ṣáà rí Sọ́ọ̀lù náà nígbà tí Sọ́ọ̀lù kọ̀ Ọlọ́run sílẹ̀, the next thing ó rí pé Ọlọ́run ò fẹ́ gbọ́ tòun mọ́. Now ńbo ló wá lọ, ó lọ ń bá àwọn àbókù sọ̀rọ̀ láti lọ gba ògo ní ibojì. Ẹni tí ò bá ti lórí ọ̀fẹ́ pẹ̀lú Ọlọ́run, tí connection pẹ̀lú Ọlọ́run bá ti já, tó ti bàjẹ́, tó jẹ́ pé bóyá ẹ̀ṣẹ̀ àbí pa kan, instead of kó dẹ̀ ronúpìwàdà, kò ní lè ní time fún gbogbo yẹn. Nǹkan tó máa ṣe nípa lọ sí bojì, because gbogbo nǹkan tí èèyàn wáyé náà ó wà ní bojì. Àwọn tí wọn ò rí ògo wọn lò láyé, wọ́n dé ibojì, wọ́n drop ògo yẹn sílẹ̀ fún àwọn tó mọ̀ náà bojì láti lọ gba ògo yẹn. Ẹlòmíì lọ ń sun bojì mọ́jú kó lè rí ayọ̀, ẹlòmíì lọ ń bòkú sùn oríṣiríṣi, ẹlòmíì lọ ń fokú omi òkú wẹ̀, ẹlòmíì lọ ń máṣọ òkú. Gbogbo orúkọ bẹ́ẹ̀ ló ń ṣe tẹ́pọ́n fi ń ṣe ọ̀rọ̀ wọn láti là. Ṣùgbọ́n láì ṣe gbogbo yẹn, nínú Kristi ìbùkún wà ń bẹ̀. Ṣe bá gbára kan ló mú jáde nínú ẹja. Jésù béèrè lọ́wọ́ Pétérù, àwọn wo làwọn èèyàn yìí máa ń dá lọ́nà? Ó náwọn àjèjì ni. Ó ní bí irú wa ń kọ́, ó ní bàbá ọlọ́lá lẹ́yìn wọn lè dá yín lọ́nà. Ṣùgbọ́n Jésù wá fi ń yé Pétérù pé Pétérù, ibi tí èèyàn máa ti náwó èèyàn gbọ́dọ̀ nájú mẹ́. Fún díẹ̀ yìí, àwọn tó wà lọ́wọ́ ẹ̀yẹn dà á sínú ẹja. That is first ATM. Jésù Olúwa ló ṣe, Jésù ọba mi ló ṣe. First ATM nílé ayé nìyẹn pé dá àwọn yìí sínú omi, ó dẹ̀ dá àwọn yẹn sínú omi. Ẹja yẹn ò ṣe mistake, ẹja yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti dé, ó ti gbé owó wá. Ó ní mú owó tó bá ti, ẹja tó bá ti kọ́kọ́ rí, mú owó jáde lẹ́nu rẹ̀. Ó mú owó jáde ní kàrọ́ àkàsàkàtà Élìdà. Wọ́n fi san owó yẹn, wọ́n kó lẹ́nu ibodè fún wọn. Jésù kọjá. Ìyẹn ni pé téèyàn bá jọ́ lọ́lá náà kò mí pé kéèyàn kó má náwó fáwọn tó bá tọ́ láti náwó. Ẹ̀rí tó bá jọ́ lọ́lá, tó bá jẹ́ èèyàn gidi, owó yẹn gan pàápàá náà máa fi mọ̀ pé èèyàn gidi ni ẹ́, nítorí pé Ọlọ́run fún ẹ lówó yẹn láti fún àwọn ènìyàn tó yẹ pé wọ́n nídìí ẹ̀, àbí tó yẹ kán ti program pé bó bá gbowó o ò ní kọjá lébi, so that tó bá rán owó níṣẹ́ nígbà míì ọ̀nà á máa là fún yàn. Ṣùgbọ́n téèyàn bá fẹ́ rán owó yẹn níṣẹ́, téèyàn bá rówó yẹn kọ́, definitely ọ̀nà á dì ní. So lọ́rọ̀ kan tí èèyàn fẹ́ bọ́ nínú ìjákulẹ̀ tàbí àmúbọ́, àdúrà àti kéèyàn ní wòlíì. Bẹ́ẹ̀ ni bàbá, téèyàn bá ṣetán láti bọ́ lọ́wọ́ ogun àmúbọ́ ìjákulẹ̀, bàbá àdúrà gidi kò ń ṣe àwẹ̀ nígbà míì. Ẹ jẹ́ kí n sọ àwọn kankan, àwọn èèyàn máa ń ṣe mistake. Bíbélì sọ pé láì sí àwẹ̀ àti àdúrà ìyanu ò lè ṣẹlẹ̀. Fine. Now àwẹ̀ àti àdúrà pẹ̀lú kankan ni, nǹkan yẹn àṣírí yẹn ní mímọ́ nìkan ló máa ń tú. Bẹ́ẹ̀ ni ìyẹn náà fi ń pè ní ìgbésẹ̀. Ẹlòmíì ò mọ̀ pé tó ń bá tẹ gbàdúrà
àbí tó bá gbàwẹ̀ wọ́n máa ń ṣètọrẹ àánú. A kàn gbàwẹ̀ a kàn gbàdúrà lóòótọ́ a wá rí pé àwọn àjẹ́ ń tẹ́tì òun, àwọn alámì òkùnkùn ń tẹ́tì òun dè ti gbàdúrà òun ò kó lójú kan. Ìgbésẹ̀ tó yẹ kó gbé òun ni kò mọ̀. Nígbà tí Jésù bàbá mi gan wà láyé, Jésù a máa ṣe ohun gbogbo ti ìgbésẹ̀. Ẹ rí pé ńgbà míì kò ń ṣe gbàdúrà ló máa gbà, ó lè máa fọwọ́ kankan sílẹ̀. Ẹ rí pé ńgbà míì á mú itọ́ á fi lẹ̀yìn lójú, ìgbésẹ̀ yẹn ẹ̀mí Ọlọ́run ló máa sọ fún yàn. Bíbélì sọ pé ẹ̀mí ló darí Jésù sí jù, ẹ̀mí Ọlọ́run ló máa sọ fún ẹ pé this is what you will do, and if you do it, gbogbo ọ̀nà àlà, gbogbo ìdíwọ́ ìdènà yẹn á kúrò. So ìwọ tó ń gbọ́ mi níbikíbi tó ń gbọ́ mi, àsìkò tó fún ẹ láti bọ́ nínú ogun tó ń pè ní àmúbọ́ ìjákulẹ̀. Ó jẹ́ tọkọ, ó jẹ́ tọmọ, ó jẹ́ toyún, ó jẹ́ ti ìṣeré láyé, ó jẹ́ ti ìnáwó. Bẹ́ẹ̀ ni ó jẹ́ pé kò fẹ́ náwó láyé òru ló. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ dìde. Tó o bá dìde wàá kàn máa rí pé àwọn kan ga jù ẹ lọ, ò ṣe nǹkan kan ni. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn gun ò rí Ọlọ́run sìn mọ́ nísìnyí tó pé wọn ní nǹkan lọ́wọ́. Ojú ń tẹ ẹlòmíì tó bá dé ṣọ́ọ̀ṣì tí ò rí kankan dá, tó ń pe gbogbo wọn tí ò rí kankan ṣe. Ẹlòmíì àdé mọ́ṣáláṣí kò rí kankan ṣe, ọkùnrin máa bàjẹ́. Ó dẹ̀ ń fi pé àdúrà táwọn èèyàn náà ń gbà làwọn èèyàn gbà. Jẹ́ kí n sọ fún ẹ, Ọlọ́run gbé mi kalẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbọ́ nínú Kristi Jésù, tó gbàgbọ́ nínú Ọlọ́run, tó dẹ̀ fẹ́ là lásìkò yìí. Bẹ́ẹ̀ ni ní Kwara Kaseri, ó di dandan tó bá là nínú Kristi, ìjọba ọ̀run ẹ dájú. Ó di dandan tó bá fi lẹ́ pé Kristi ló là, àdúrà ló gbà tó rí ìṣẹ́gun. Tọ́run pè mí ní wòlíì ẹ pé àwọn nọ́mbà yìí, tó bá pe àwọn nọ́mbà yìí kò sí àṣìṣe. Ohun tí ẹ̀mí Ọlọ́run bá sọ fún ẹ láti tú sílẹ̀ kúrò ní gbogbo ìjákulẹ̀ yẹn àti àmúbọ̀ yẹn, ó di dandan kó rí àkọlù àlùyọ. Pàápàá nígbà tí a wà nínú ẹ̀bẹ̀ àti àdúrà lọ́wọ́lọ́wọ́ yìí, ìwọ ló kàn láti ṣe rere. Ẹ̀mí máa ń sọ ìwọ ló kàn. Ẹ̀mí Ọlọ́run gbé wa kalẹ̀, kò sí nǹkan méjì, just àwọn èèyàn tó jẹ́ pé wọ́n rò pé kò sí agbára nínú Kristi láti ṣe rere láyé, láti náwó láyé, tọ́ntọ́ òkùnkùn lọ. I'm telling you pé tó o bá pè, tẹ́mi Ọlọ́run bá tú ẹ sílẹ̀, ó di dandan kó ṣe rere láàrin àwọn ẹgbẹ́ ẹ. Lórúkọ Jésù ó ṣe rere. Pé àwọn nọ́mbà yìí 070 360 38757 070 360 38757 àti 091 356 42057 091 356 42057. And then lójoojúmọ́ ni mo counseling àwọn èèyàn nínú tàwa nínú mi sí nísìn. Now láti aago mẹ́jọ àárọ̀ títí di aago 3 ọ̀sán ní ojoojúmọ́ ní nọ́mbà 8 Ọmọbọ̀gẹ̀ ní Akíọdé ní Òjòdú Bágà. Títí kanjọ́ Sunday ló lè rí mi fún counseling. Bẹ́ẹ̀ lẹ́yìn aago 3 má ti gbìyànjú láti lè wá. Ṣùgbọ́n tó o bá ti lè gbàgbọ́, tó o dẹ̀ gbọ́ràn, Bíbélì sọ̀rọ̀ nínú ìwé Isaiah chapter 1 verse 19. Tí wọ́n bá fẹ́ tó o sì gbọ́ràn, ó jẹ èrè ilẹ̀ náà. Èrè ayọ̀ kan wà tí gbogbo ayé ń jẹ lọ́wọ́. Mo pa láṣẹ, ìwọ náà yóò jèrè náà. Jésù òun ló lọ. Àmín.